aṣọ ilẹ̀ Yorùbá ìmúralẹ̀. Okay, this is a cultural display of Yoruba traditional clothing styles being done by students of Okota Senior Grammar School in Okota Isolo, Lagos, Nigeria. Oríṣiríṣi ní ilẹ̀ Yorùbá a ní léèsì àtijọ́ òun lè ṣe ti rí a sì tún ní léèsì oníhò a ní léèsì ìgbàlódé a sì tún ní àwọn aṣọ àǹkárá jẹ́ aṣọ kan tí àwọn ìyàwó ilé máa ń wọ̀ lọ fi pọnmi tó máa ń wọ̀ lọ sọ́jà a sì tún ní aṣọ kàǹpálà jẹ́ aṣọ tí àwọn